ẹ ṣí ẹ̀yin tèmi ẹ ti mọ̀ pé mi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín as I'm talking now tẹ bá mọ̀ mi tí mo wẹ̀ máa bá mi yọ Ọlọ́run lógo ni for the first time mi náà lọ jì sóòtẹ́ yé mo padà méèkì ẹ̀ láyé ẹ̀yin náà wo tẹ́ ẹ wo nǹkan ẹ wo bẹ́ẹ̀dì ẹ wo gbogbo ẹ̀ ẹ̀yin náà ẹ wo Jésù mo padà blow yé ogun ìdílé kò ní dáa fún èmi náà padà blow mo lọ́ọ̀jì sóòtẹ́ mo ṣọ́ọ̀kì ara lé wa mo méèkì ẹ̀sẹ̀. ẹ má bínú náà ni mo. nǹkan tí mo ní o ṣe nìyẹn. bẹ́ẹ̀dì yẹn náà mo ń tẹ́ sá. bẹ́ẹ̀dì tí mo ní kò tẹ́ ni. bẹ́ẹ̀dì náà mo ń tẹ́. tó wọ́n ṣe nọ́ọ̀sẹ̀nsì mi báyìí. ẹ má bínú sá. mo mọ̀ pé àwọn èèyàn kúkú fún room 201 it's one of the best room na hotel. ó náà ni mo ń ṣe lọ́wọ́ sá. tí o fẹ́ kí o fẹ́ máa dáhùn kọ́símà lára mi ni. ẹ má bínú sá mọ́nìjà ẹ má bínú. tí o ti rí sẹ́sìn lẹ́kọ́ ni. àmì ò tí ì rí sá. What are you doing or what are you trying to insulate him? You are fired. You are fired. lórí burúkú èèyàn tọ́lọ́wọ́n bá dá yín kí lẹ wá débẹ̀.